Ahmed Tinubu Ọlọ́run ọlá àwọn tó sílẹ̀ kò tó ní ẹkú ìdààmú yóò mọ̀ jẹ́ tí àtọmọ yín o Bọ́lá Ahmed Tinubu ó parí ìjọba báyìí ó fẹ́ lọ parí nínú ẹkún Bọ́lá Ahmed Tinubu ó parí ìjọba báyìí ó fẹ́ lọ parí nínú ìbànújẹ́ Bọ́lá Ahmed Tinubu gbogbo tó bí pátá ò ní jẹ́ ẹ̀kánu wọn o Bọ́lá Ahmed Tinubu ó sunkún tọmọtọmọ ó sunkún tẹbítara Bọ́lá Ahmed Tinubu gbogbo ìrandínà rẹ wọ́n máa fi ẹkún wọ́n fi ṣègbésí ayé wọn ni o Bọ́lá Ahmed Tinubu gbogbo orílẹ̀-èdè wáyé ó máa sunkún lórí ọmọ ó sunkún lórí aya ó sunkún lórí ẹbí ó sunkún lórí ara lágbó Ọlọ́run lágbà tó lé ayé Bọ́lá Ahmed Tinubu gbogbo orílẹ̀-èdè wáyé ó máa sunkún tọmọtọmọ ní tẹbítara ni o tó bá ti parí ìjọba báyìí Bọ́lá Ahmed Tinubu tó bá ti parí ìjọba báyìí ó fẹ́ lọ kú ni o Bọ́lá Ahmed Tinubu tó bá ti parí ìjọba báyìí ẹkún máa jẹ́ ìdí tiẹ̀ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń wọ ilé bó ṣe wọlé mi mo gbàdúrà láti òní lọ omi jí ẹkún omi jí ìbànújẹ́ ló mọ̀ sọ̀rọ̀ ilé ìwọ Bọ́lá Ahmed Tinubu mo gbàdúrà lókòkò yìí Ọlọ́run wọlé agbé agbára méjì ayé ẹ̀yìn tọrọ mo wà Bọ́lá Ahmed Tinubu ó sunkún tọmọtọmọ ó sunkún tẹbítara Bọ́lá Ahmed Tinubu gbogbo gbogbo fi àárẹ̀ ẹ̀kọ́ jọ ọ̀sẹ̀ ẹ̀kọ́ jọ yóò bẹ̀ sí máa bàyọ̀ jù ẹ̀mí ẹni Bọ́lá Ahmed Tinubu mo gbàdúrà fún ẹ gbogbo ẹ̀yin president gómìnà tẹwà Lagos State àtẹnudẹ́gbẹ̀ tẹwà Lagos State bí wọ́n ṣe ń wúlé ayé yìí ẹ̀ ní ìdí ìrọ̀mù tẹ bá ti bí ẹ̀ mọ̀ ní àkùfà ńlẹ̀ yìí ni o gbogbo ẹ̀yin abiyamọ ayé abiyamọ òdi ọ̀run ẹ̀ gbọ́ mi fi ṣàṣẹ gbogbo kíbi tí Bọ́lá Ahmed Tinubu ti máa gbogbo àwọn tó mú tó ní plan tó ṣe é wúwo tí mo wà yìí láti gbọ́ àwọn tó lé ayé ẹ̀ sùkúl tọmọtọmọ ẹ̀ ní ìdí ìrọ̀mù yìí mọ́ o. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run ọlọ́run tó. Ẹ káàbọ̀ sí orí ètò Lédìkẹ́ Ìfẹ́ Olúwa the baby of Odùduwà nation. Ẹ̀yin àgbà ní tá bá wí àákù tá bá wí àákù. Kí àwọn ẹni yìí máa la ẹnu wọn ṣẹ́ èpè ṣépè ò ti ṣẹ́ra ẹ̀. Ṣé ti rí ìdí tá fi gbọ́dọ̀ bọ́ kúrò nínú Nàìjíríà? Ṣé ẹ ti rí ìdí tí a fi gbọ́dọ̀ bọ́ kúrò ní orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Nàìjíríà? Tí a bá ń sọ fún ẹ̀yin ọmọ kọlẹ̀ káàárọ̀ oòjíire wípé ègún ti wà lórí Nàìjíríà, ègún ti wà lórí gbogbo àwọn olórí Nàìjíríà, gbogbo àwọn tí wọ́n pera wọn ní Nigeria politicians pátápátá ní ègún ti wà ní orí wọn. Example lẹ́rí yìí o. Ẹ gbọ́ ohun tí bàbá yẹn fi ń ṣẹ́ èpè. Omijé ojú, omijé kíkorò, bàbá yẹn fi ṣẹ́ èpè. Ṣé rò bí Tinubu nìkan lè pé máa jà ní? Gbogbo àwọn tí wọ́n jọ mọ òkun tí wọ́n ṣèkà èpè á jà wọ́n ọmọ Yorùbá. Nígbà tẹ́ wo sùsùn ilé táwọn ẹni ẹlẹ́ni ti manage tí wọ́n ti kọ́ láti àìmọye ọdún tẹ̀dẹ̀ débẹ̀ ní ìjọ kan ṣoṣo tẹ̀dẹ̀ destroy ẹ̀. Wíwó tẹ wá wọ ṣe ti make arrangement ibi tí wọ́n máa ń bọ́ sí. Wíwó tí wọ́n wó ilé yìí ṣé wọ́n ti make arrangement ibi tí wọ́n máa fi wọ́n sí, ibi tí àtọkọ àtìyàwó àtàwọn ọmọ máa gbé. Ìjẹ́ ìjọba bá wọn jókòó ṣe ìpàdé láti lè mọ̀ bóyá tí wọ́n bá wó ilé yẹn o àwọn ọmọ wọn ò ní dọmọ lọ́mọ, àwọn ọmọ wọn ò ní dọmọ burúkú, àwọn ọmọ wọn ò ní di ritualist, àwọn ọmọ wọn ò ní dọmọ sùta, àwọn ọmọ wọn ò ní daṣẹ́wó, àwọn ọmọ wọn ò ní di kidnapper. Ìjẹ́ ìjọba pé wọ́n jókòó láti bá wọn ṣe mítìnì kan tó wó ilé lé wọn lórí. Wọ́n ní òòṣà tí ò bá gbèyàn á ṣèyàn bó bá ṣe báyàn. Òòṣà Nàìjíríà ò gbèyàn kò tún ṣèyàn bó ṣe báyàn. Ó mà ṣe o ọmọ Yorùbá. Àwọn olóṣèlú Nàìjíríà ò fira wọn sí ipò àwọn ẹni pé tó bá jẹ́ àwọn làwọn wà nípò àwọn ẹni yìí tí wọ́n fi ṣerú eléyìí fún àwọn, báwo làwọn ṣe fẹ́ survive. Wọn ò fira wọn sí ipò wípé èèyàn kan ló bí àwọn ẹni yìí, àwọn ẹni yìí náà tàràkà ní kó tó débi tó dé yìí, wọ́n jìyà ní kó tó débi tó dé yìí. Àwọn ẹni yóò lówó tó àwọn ẹni yóò lọ́lá,
à ń bẹ lóhùn làwọn ẹni wọ̀nyí Nigerian government ò máa wòye ọmọ Yorùbá wọn ò máa wòye ẹ wá ní pé kọ́ ló ń bùkún Nàìjíríà ẹ wá ní kọ́ ló ń gbàdúrà wá Nàìjíríà ẹ wá ní ká máa pe Ọlọ́run nìṣó èmi tí mo ṣe program tí mo ní àdúrà Nàìjíríà ti ní ìkọ̀sẹ̀ Ọlọ́run ti reject àdúrà tó ń gbà ní Nàìjíríà yẹn especially tó bá ti lè jẹ́ àdúrà tó ní ṣe pẹ̀lú ìlú Nàìjíríà pé bóyá ká bẹ lọ́hùn o kọ́ ló bá wa túlù ṣe kọ́ ló ń yọ olórí gidi fún wa kọ́ ló bá wa ṣe lè kọ́ ló bá wa ṣe tọ̀hún ọmọ Yorùbá tàtà mo sọ fún yín wípé Ọlọ́run ti reject àdúrà bẹ́ẹ̀ ní Nàìjíríà ṣe rí fídíò tí mo play fún wa méjì ẹ̀ ló yẹ kí n play kẹ́tù wá gbọ́ the second one but mi ní play the second one torí mi ò fẹ́ kí program yìí kó gùn jù mo fẹ́ ṣe ní ṣókí ni mo ń wo mínítì tí mo ti lò mi ìfẹ́ kó gùn rárá. nígbà tí president Burkina Faso débẹ̀ ṣé gbogbo wa la rántí ohun tó ṣe ọmọ 35 years mójú Traoré lọ lọ́jọ́ orí o ẹyẹ èèyàn ẹja kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là o èmi náà ní kàlẹ́ndà kékeré lórí o mo ju president Traoré mo jù lọ lọ́jọ́ orí ẹ wo ohun tó ń gbé ṣe sí Burkina Faso a gbọ́ wípé president Burkina Faso ó wo ilé mọ́ àwọn citizen lórí o àmọ̀nà tètè máa bọ̀ o àmọ̀nà tètè bọ̀ Nàìjíríà bàjẹ́ o àmọ̀nà tètè máa bọ̀ Nàìjíríà ń dògbọ́lá o àmọ̀nà tètè máa bọ̀ o. a gbọ́ wípé president Burkina Faso Traoré a gbọ́ wípé ó ṣe kí ni a gbọ́ pé president Burkina Faso Traoré a gbọ́ pé ó wó ilé mọ́ àwọn èèyàn lórí tó fi kọ́ ilé jọ̀rọ̀jọ̀rọ̀ ilé tó jẹ́ wípé ẹlòmíì kò expect pé òun lè sanwó ẹ̀ tóun máa fi jáde láyé gbogbo wa lálájú wa sílẹ̀ láàrin lórí social media o ṣé kò ń wà níwáyé tó jẹ́ pé yà ló ń wà Nàìjíríà ẹ wo bítíbitì létí máa ń fà sí Burkina Faso láì gbowó lọ́wọ́ citizen láì wọlé mọ́ citizen lórí láì sọ citizen Burkina Faso sínú ìgbèkùn ọmọ Yorùbá ṣọ́fi ṣe wá ni àwa náà là lọ́rọ̀ gbọ́ àwa náà la máa ládé gún àwa la máa ládé ògún béèyàn kan bá bú olóṣèlú mo post fídíò kan àwọn wèrè kan kọ́mẹ̀ntì bẹ̀ ẹ wò bí kọ́mẹ̀ntì yẹn dùn èmi ni ẹ̀yin ajá olóṣèlú àwọn tó ṣe ní láàánú fún jù òun làwọn aláìlẹ́nìyàn rárá tó wà nínú Nàìjíríà irú gbogbo àwọn tó wọlé lé lórí ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ ṣáwọn ọmọ wọn ò ní dọmọ lọ́mọ ṣáwọn ọmọ wọn ò ní dọmọ tí ò ní sunlé mọ́ fámìlì mi ti túká nìyẹn o wọ́n wá lọ máa fi ọmọ há síbì kan ọmọ tí ò yẹ kí ìṣẹ̀dá ẹ̀ kó kúrò lábẹ́ ìyá àti bàbá ẹ̀ ṣùgbọ́n gbà tí kò sí abẹ́ òrùlé tí ìyá àti bàbá ẹ̀ fẹ́ fi sí wọ́n á lọ fi síbì kan ibẹ̀ láyé ọmọ yẹn máa ti bàjẹ́ ọmọ Yorùbá ọmọ Nàìjíríà ẹ jí ẹ má sùn ẹ jí ẹ má sùn bí gbogbo àwọn pípù yìí bí wọ́n ṣe pariwo tó wípé wọ́n wọlé mọ́ àwọn lórí wípé wọ́n ṣe kìnnìkan fáwọn ìjẹgbọ́n kìjọba sọ̀rọ̀ débi tó máa compensate wọn débi tó máa ṣàánú wọn ẹ̀gbọ́n dáadáa ṣùgbọ́n èmi mọ̀ pé bọ́pẹ́ bóyá ni èpè máa ja Nàìjíríà èpè tẹ̀ tí ja Nàìjíríà lọ rẹ̀ di èpè tí ja Nàìjíríà àwọn tabakọ̀dé tọrọ wa lókun èpè tó gbásíkí tó tún gbáskí ó ti ja orílẹ̀-èdè Nàìjíríà èpè tí ò lẹ́lẹ́gbẹ́ èpè tí ò ní rival èpè tí ó jẹ́ wípé master degree ló gbà ó ti ja orílẹ̀-èdè ìlú yìí tẹ̀ ń pè ní Nàìjíríà yẹn ṣé ẹ mọ iye àwọn ìyá tó máa ti ní stroke lórí ọ̀rọ̀ pé wọ́n wọlé wọn ẹlòmíì ilé tó jogún lọ́wọ́ ìyá àti bàbá ẹ̀ òun ló fi survive ló fi live nítorí pé kí ni kò sí kankan Nàìjíríà òun ló fi manage ara ẹ̀ ilé náà ni wọ́n ti wó yẹ o ṣé kí Nàìjíríà
government kí wọ́n lè máa rí àwọn political talk lò dáadáa ni nítorí wọ́n ti mọ̀ pé at the end of it àwọn ọmọ ìyá àdúrà ọmọ àsùtá wọ́n á máa sọ abẹ́ bridge èyí tí ó bá sọ abẹ́ bridge á máa wá pọ̀ mí sùn. ẹjọ́ ìbẹ́ tó pé mi ẹjẹ́ sáré receive call ẹ má bínú. So gẹ́gẹ́ bí àlàyé tá à ń ṣe lọ ó yẹ kọ́mọ Yorùbá jí nítorí pé gbogbo táwọn olórí wa ń ṣe fún wa ó tún máa dá ìyà kún ìyà ni. Eléyìí jí ó ṣépè fún Nàìjíríà, tọ̀hún sí ó ṣépè fún Nàìjíríà, Irúwá jí ó ṣépè fún Nàìjíríà, Ògìrì jí ó ṣépè fún Nàìjíríà. Èpè wọn yẹn máa jà níjọ́ kan, àwọn wá lè pè yẹn máa jà ṣe báwọn tó ń gbé bẹ́ẹ̀ ni, àwọn tó ń gbé bẹ́ẹ̀ ni, àwọn olórí wa ta dẹ̀ ń sọ tí wọ́n dá gbogbo ẹ̀ sílẹ̀ yìí tó bá ṣẹlẹ̀ tán wọ́n máa jápa. Ṣé President Bola Ahmed Tinubu àbí Governor Babájídé Sanwó-Olú wọ́n lè gbà kọ́ wọlé mọ́ wọn lórí? Ẹ wo during the EndSARS má ṣe o, during the EndSARS nígbà tí wọ́n lọ wó ilé ìyá Babájídé Sanwó-Olú mọyì ọjọ́ tó fi kọ́ ilé yẹn padà tó sọ di ilé ọba tó jóná ẹwà ló bù sí, mọyì ọjọ́ tó fi yanjú ẹ̀ tó fi ṣe padà. President Traoré tí mo wá ń sọ lọ lẹ́ẹ̀kan tó kọ́lé fún ọmọdé tó kọ́lé fágbà kò wọlé mọ́ wọn lórí kó tó wọ̀ wọ́n ṣe láàánú. Nàìjíríà fẹ́ sọ everybody dákòṣẹ́ kó lè máa rí àwọn ọmọ ará ìsìsà lò fún election. Wọ́n ti mọ̀ wípé ọmọ tí ò bá nílé mọ́ lórí wọ́n á rí wọn he ní títì, wọ́n á rí wọn lò fún irinṣẹ́ burúkú, wọ́n á kó nǹkan burúkú lé wọn lọ́wọ́ pé yá kó bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ fún àwọn, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa kó wọn kiri. At the end of the day wọ́n á máa fi ẹ̀mí àwọn ọmọ lọ́mọ, wọ́n á máa fi ra ẹ̀mí títí wọn padà pẹ̀lú iṣẹ́ olóṣèlú wọn. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí, ẹ wo ìbànújẹ́ tí arúgbó omidan tí wọ́n fi ń ṣẹ́ ìpè fún ìjọba Nàìjíríà. Ọlọ́ṣà tí ò bá gbèyàn á ṣèyàn bó bá ṣe báyàn. Ìjọba Nàìjíríà èmi sì sọ mo sì tún sọ kò sí ẹni tó gbé àfi àwọn alábòsí ìkà. Ìjọba Nàìjíríà ò gbé anybody. Ẹni bá ní ìjọba Nàìjíríà gbé òun ẹ lọ wò dáadáa, ó wà lára àwọn ọ̀bàyéjẹ́ alábòsí ìkà ènìyàn. Òun ló máa sọ wípé Nàìjíríà gbé òun, òun ló máa sọ wípé òun gbádùn Nàìjíríà, òun ló máa fojoojúmọ́ tọrọ pé Ọlọ́run kó bùkún ilẹ̀ Nàìjíríà nítorí pé kí ni nínú ìbànújẹ́ àwọn èèyàn ní ìlú Nàìjíríà lòun ti ń ṣọlá, ló ti ń ṣọrọ̀, ló ti ń jẹ. Wá ní ibi tí ìyá ti ń jẹ ọmọ Yorùbá kẹrí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá níbẹ̀ kí wọ́n ṣe kí ni, kí wọ́n ṣiṣẹ́ lé lórí àfi kí wọ́n tún bayé jẹ́. Ẹ wo prógrámù tí mo sì wá ṣe tí mo pariwo wípé kí Ọọ̀ni of Ifẹ̀ kó má gba olójú dúdú, kó má lọ gbà sílẹ̀ o, kábíyèsí ọba olójú dúdú tí wọ́n gbé tí wọ́n sọ sẹ́wọ̀n, tí wọ́n fi ẹ̀sùn oríṣiríṣi pẹ̀lú evidence tó múnádóko tí wọ́n fi kàn bó ṣe ń gbalẹ̀ onílẹ̀. Ẹ̀yin èèyàn tó bá yẹ ilé má sọ̀rọ̀ sáwọn báyé, ẹ má sọ̀rọ̀ sọmọdé, ẹ má sọ̀rọ̀ ságbà. Èèyàn mélòó ló lè bìlífù wípé Ọọ̀ni of Ifẹ̀ ló ṣiṣẹ́ fún, ó fẹ́nu ẹ̀ converse, Ọọ̀ni of Ifẹ̀ tuntun ti gbà sílẹ̀. Ọọ̀ni of Ifẹ̀ ò rí àwọn tí ìyà ń jẹ, tí ìjọba ń fi ayé ní lára, Ọọ̀ni of Ifẹ̀ ò rí wọn gbà sílẹ̀, àfi àwọn tó ń sponsor terrorists, àwọn tó ń terrorize ìlú, àwọn tó ń fi ayé ní àwọn èèyàn lára, àwọn tí Ọọ̀ni of Ifẹ̀ dúró tì nìyẹn. This same kábíyèsí olójú dúdú 2 years ago 40 million naira l'Ọọ̀ni of Ifẹ̀ fi gbé kúrò ní cell. Náà wọ́n tún ti arrest ẹ̀ sí, Ọọ̀ni of Ifẹ̀ gbé odidi Attorney General. Mo ṣì ń bọ̀ o, abẹ́mi kan mo bọ̀. Ọọ̀ni of Ifẹ̀ gbé odidi Attorney General dìde láti lọ gbá máì síta. Mo ṣe prógrámù ní lọ́sàn-án, wọ́n gbà síta nírọ̀lẹ́. Bóyá kí n dẹ̀ ní the same time according to time, okay, at the same time. Bí pé mo ti mọ̀ mo dé pariwo Ọọ̀ni of Ifẹ̀ má dá sí o, ẹ má dá sí, kí n má kó gbogbo àwọn evidence atrocity tẹ́yìn náà ṣe tó wà lọ́wọ́ mi, kí n má kó síta o. But nísìn ẹ ti rán mi níwò o,
máa bẹ̀rẹ̀ sí ní máa jù wọ́n síta máa fi yín ṣe show one by one níwọ̀n bàgbà tí ẹ̀ bá lè dìde fún mẹ̀kúnnù tí ìyà ń jẹ lójú méjèèjì tó jẹ́ wípé ẹni tó ń fi ìyà jẹ mẹ̀kúnnù làwọn ọba wa àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá fún ní support ọmọ Yorùbá ṣé bàbá wa Ooni of Ife gbọ́ ṣé wọ́n ti fi hàn wípé kírímínà tó gbásíkì tó mú yẹ́sìẹ̀sì ni wọ́n ọ̀daràn paraku làwọn náà ẹ ṣí ẹ̀ jù fún wọn mi ò níbi ò sọ bẹ́ẹ̀ mo sì máa wá sọ lórí live show ẹ̀kọ́ ti fojú gbogbo wọn wípé ọ̀daràn paraku terrorist number 1 lọ́ní of Ife ohun tó bá lè mú Ọọ̀ni of Ife tó lè gbé Anthony General dìde lọ fi bẹ́ẹ̀lì ọba Jimoh Ajayi Ológùdù tí wọ́n lè gbé Anthony General dìde láti lọ bẹ́ẹ̀lì ọba Jimoh Ajayi Ológùdù pẹ̀lú gbogbo iṣẹ́ burúkú tó ṣe tí ẹ̀rí wà ńlẹ̀ èèyàn tó ti ti ọwọ́ máa yẹ boko ló ń kà nígbà tó ń bí léèrè ẹ bá wọn bíbí ní evidence lọ ó ní láti máa fẹnu ẹ̀ convince báyìí wípé Ọọ̀ni of Ife lòun ṣiṣẹ́ fún ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ ní fẹ́ kó sọ òtítọ́ rọ̀ nítorí ìfẹ́ tẹ ní sáwọn ọba wọ̀nyí ẹ wá gbójú bíi pé ẹ̀ ti ẹ̀ rí òtítọ́ tó wà lẹ̀ ẹ wá gbọ́ etí yínú bíi pé ẹ̀ ti ẹ̀ gbọ́ rárá ṣó yẹ kó jẹ́ ọba aládé ló máa dúró ti terrorist ọ̀daràn ṣó yẹ kí irú Ológùdù yẹ pẹ̀lú gbogbo atrocity tó ti commit kó máa sọ wípé òun ṣiṣẹ́ fún Ọọ̀ni of Ife gbogbo ilẹ̀ onílẹ̀ gbogbo kòkòkò olókòkòkò gbogbo ẹ̀ lÓlógùdù ti gbà Ológùdù dẹ̀ dúró wípé Ọọ̀ni of Ife lòun ṣiṣẹ́ fún Ọọ̀ni of Ife tuntun ti gbà jáde láti mọ́lélẹ̀ kejì báyìí sí ẹ̀yin ọmọ Yorùbá tàtà CP IG Ọọ̀ni of Ife tuntun ti gba Ológùdù síta wọn ò rí àwọn tí ìyà ń jẹ lójú méjèèjì kí wọ́n dúró tì wọ́n ṣùgbọ́n àwọn tó ń fi ìyà jẹyàn tí wọ́n pa àwọn èèyàn ní Ọọ̀ni of Ife ẹni ìtàn Ọ̀jájá di sẹ́kọ̀ndì ló dúró tì Ọ̀jájá ò lè dúró ti ẹni tí ìyà ń jẹ àfẹni tó bá ń bayé jẹ́ àfẹni tó ń bayé jẹ́ èèyàn tí ò wúlò láwùjọ èèyàn tó ń kó wàhálà àti ìdààmú bá ìlú òun ni Ọ̀jájá ẹni ìtàn ló máa ń dúró tì ẹ wo gbogbo àwọn tí wọ́n wó ilé wọn yẹn sìn wọn ò lólùrànlọ́wọ́ kò sí lọ́yà tó fẹ́ stand fún wọn kò sí speaker tó fẹ́ speak fún wọn kò sí ẹni tó fẹ́ fi ẹ̀yìn tì wọ́n wó gbogbo ilé yẹn lọ àwógbé tí kì í ṣe ilé kékeré wọ́n wo dé Òwòrò Ṣòkí wọ́n wo káàkiri lórí wípé President Bola Ahmed Tinubu nídìí ilẹ̀ wọ́n nídìí ilẹ̀ gbogbo ilẹ̀ Èkó ni President Bola Ahmed Tinubu ti gba àfú ẹ̀ gbogbo lẹ́tẹ̀ wá gbà iṣẹ́ fẹ́ gbé lọ sọ́run ni tẹ́ bá kú gbogbo tó máa fi ṣe yín kò jù báyìí lọ tó máa gbé nínú ilẹ̀ wọn ò lè súyé ẹ̀yin nìkan sínú odidi 1 plot of land àfi tó bá fẹ́ kí bẹ́ẹ̀ padà di koríko nìkan ló kù wọn ò lè ṣe yín sínú odidi 1 plot of land kó sọ wípé òkè o òkú Tinubu nìkan ló fẹ́ sùn sórí 1 plot of land yìí wọn ò ní sí nǹkan bí síbẹ̀ mọ́ bí wọ́n bá ṣe kọ́lé síbẹ̀ tí wọ́n kó wọn àlùmọ́ọ́nì lé ó lè máa kó gbẹ̀yìn ni òkú Tinubu máa ráre ni wọ́n máa padà wú òkú yẹn máa sọ sí títì ni tí bá parọ́ ẹ bá kọ́ sí comment section ẹ wá gba ilé lọ lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni ẹ sanwó sí ìhòhò òjò á pawọ́ òun á pawọ́ ní ọ̀sán gangan ẹ wá wo àyágbá yamuyamu èpè ṣé èpè àólẹ̀lẹ̀ ló ṣe já yìí lẹ̀ Yorùbá bóyá lẹ mọ̀ pé èyí táwọn àgbààgbà ayé tó fi orí kó ní sẹ́ńtúrì tá wà yìí ní àsìkò tá wà yìí wàláhì ó ju títa lálẹ́ lọ èpè tó ní kí lórúkọ má tán ló ṣépè fún ìran Yorùbá yìí má tí wọ́n lé ní Ìlọrin yìí orúkọ ẹ̀dẹ́ pa mi lórí àúlẹ̀ èpè táwúlẹ̀ iṣẹ́ wàláhì tàláhì ó kéré níbi táwọn ọmọ Yorùbá ṣẹ́ nísìn ṣé èpè àúlẹ̀ lẹ ló ti ìran Yorùbá débi tá dé dúró yìí ṣe rí èpè táwọn generation ilé iṣẹ́ nísìn bóyá èpè tó máa pa Yorùbá run tẹ́ni gbúrò Yorùbá mọ́ nílé ayé finally Ọlọ́run wò sùsù ó bínú tó pa Sódómù àti Gòmárà run ó pa wọ́n run tefetefe àkọ́dí tó bá ṣe gbọ́ nínú ìtàn àwọn ọmọ ìlú yẹn tó wà lẹ́yìn odi nìkan ló wà wọn ò dẹ̀ bí wọn rí kọ́ lọ́mọ Sódómù àti Gòmárà làwọn ìlú yẹn Olódùmarè parun tán pátápátá ó sọ di ìlú èèmọ̀ àìwọ̀
ìlú yẹn wà ń bẹ̀ títí di ọ̀la ọlọ́lá tí ilẹ̀ kọ̀ lọ fámíyá kò sílé kọ́kọ́ bẹ̀ Sodom àti Gomara. Ṣé rí ìṣọwọ́ tó máa fi pa ti Nàìjíríà tí ilẹ̀ Yorùbá wọn àti ti Nàìjíríà yẹn tí ẹ bá tètè fi òpin sí àwọn ìkà ọ̀bàyéjẹ́ tó wà nínú Nàìjíríà. Ṣé rí ìṣọwọ́ tó lọ́wọ́ máa fi pa orílẹ̀-èdè Nàìjíríà run nígbà tó bá tásìkò ẹ̀ nírílẹ̀. Bóyá omi ló máa sọ gbogbo Nàìjíríà dà tó máa jẹ́ kí omi òkun kó gba gbogbo odidi kọ́ńtírì kan tó jẹ́ pé omi òkun nìkan ló máa wà bẹ́ẹ̀ kò ní sílé kò ní sí traces anything. Àwọn tó wà lẹ́yìn odi nìkan ló máa save bẹ́ẹ̀ àwọn ti Sodom àti Gomara. Because a máa rí ikú tó ń pa wá báyìí a dẹ̀ máa fọwọ́ bọ̀ pé irọ́ ni irọ́ ni irọ́ ni a rí òtítọ́ ọ̀rọ̀ nílé àdí lè sọ. Ìfẹ́ tá bá ti ní sẹ́niyàn ìfẹ́ yẹn máa wá fọ́ wa lójú àwa ara wa ní iye àwa ní rí pé ẹni yìí ṣe nǹkan tí ò dáa iye wa ò ní ṣí sí wípé ká control ẹ pé stop what you are doing is not good. Stop what you are doing is not good. Ní rí bẹ́ẹ̀ nítorí ìfẹ́ àníjù tá a ní. Ìfẹ́ àníjù wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀fìn ní báyìí gbogbo àwọn ọmọ Yorùbá kan wọ́n máa fò sórí social media ní. Ṣé ìtọ́ ni òfìfẹ́ ṣe dá? Ṣé ìdí òfìfẹ́ fẹ́ sọ wípé àwọn ọ̀rẹ́ àwọn mẹ̀kúnnù tí yà ń jẹ kọ́ ní kọ́ lọ máa gbé owó fún wọn gbogbo àwọn màmá tó wà ní palace. Ẹ lọ fún wa níye àwọn tí àwọn woman yìí empower ẹ lọ fún wa níye lecture tí wọ́n fún àwọn obìnrin bí wọ́n láti lè máa fi encourage wọn pé bẹ́ẹ̀ ṣe máa ṣe rèé tí ẹ bá la ìṣòro kọjá ẹ má give up ìṣòro tẹ níyẹn kì í ṣe òpin ìrìn àjò yín ẹ stand on your feet ẹ dúró bí ọkùnrin ológun ẹ dúró tó kẹṣe olótìtọ́ kẹdẹ jèrè òtítọ́ kádẹ máa rí wọn lọ́tún lọ́sì àfi kó máa lọ pátí olówó ṣọ̀rí olówó kó lòṣì máa ṣọ̀rí olòṣì kó lòṣì máa ṣe ọ̀rẹ́ olòṣì kó lówó máa ṣọ̀rí olówó ẹwẹ́ wàrà fìlà ọ̀pọ̀ òròkágbọ̀n afẹ́fẹ́ ló fẹ́ lọ mo kàn fẹ́ kẹ́ mọ̀ ní wípé ègún àti èpè tó gbàsíkí tó mú yes tó gbọ́ ọmọ ọ̀dọ̀ tó gba ọmọ ọ̀dọ̀ tó lágbára ó ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ti wà ní orílẹ̀-èdè location 9 ẹ má bínú mo wo tẹ́lẹ̀ owó tó sọ wọlé mi ẹ má bínú ẹ wá ra fìlà òun mọ mi táyọ ẹ wá bá mi ra ẹ wá ra jà ẹ̀yin tẹ́ ẹ rajà ojú òní má ní tì yìí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi rajà ẹ má ní rí dààmú o gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí ní kàn ṣáyé mi ẹ ní kàn ṣáyé yìí o gbogbo ẹ̀yin alátìlẹyìn mi ẹ̀yin ọmọ kọlẹ Yorùbá ẹ̀yin màmá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ wá ra tàǹtà ẹ wo àwọn fìlà mi ti fẹ́ tán ó ti fẹ́ tán mápì gbogbo yín tẹ patronize lẹ́wọ̀ fìlà tó kù rè àwọn fìlà ẹ̀yin tẹ bá tún dìde àwọn fìlà iṣẹ́ lò lásìkò tútù yìí àwọn fìlà ni ẹ wá ra fìlà o. Ẹ wo fine cap lélẹ̀ fine cap òun làwọn fìlà yìí ẹ wá ra fìlà bákan náà gbogbo yìí tẹ bá fẹ́ ra ọṣẹ gbogbo nìṣe ẹ wo new arrival new made mo ṣẹ̀ṣẹ̀ made ẹ ni mo ṣẹ̀ṣẹ̀ ṣe ni òun ni ọṣẹ gbogbo nìṣe ó sọ fún yín kò dilẹ̀ òun ni àdúrà ló ń gba agbára kọ́ ẹ wá prevent ara yín ọṣẹ ìṣẹ́gun ọṣẹ àánú ọṣẹ arọ́bí ẹ̀bẹ̀ àwọn àgbà àgbélépọ̀tà ìtúwọ́ ìkórìíra aláǹtakùn àlákàlà promise and fail gbogbo àwọn kan tẹ́ lè lò láti fi dẹ́kun ẹ̀ òtútù yẹn bá mi kù gbogbo ẹ̀ ló wà available òun ni ṣayẹlẹ báyìí sí gbogbo nìṣe ni mo tún ní ike ńlá ẹ̀ because àwọn èèyàn wọ́n dà fún ike ńlá yẹn kan so mo ti ṣe ike ńlá sí ẹ jẹ́ lọ gbé ike ńlá ẹ̀ wá kẹrin mo ti ṣe ike ńlá ẹ̀ àwọn tó mọ̀ ló rà
àwọn èèyàn rà wọ́n tún rà fáwọn àwọn grandma rà wọ́n rà fáwọn grandchildren wọn àwọn èèyàn rà wọ́n rà fún yàn pé yes ẹ mọ kẹwẹ ọṣẹ ìṣẹ́gun kẹdẹ bẹ̀rẹ̀ sí ní yí sáì pé yes ẹ fìlì pé ìdè já ara fúyẹ́ wá àlàáfíà tó yí láyọ̀ ẹ mọ̀ pé ilé ayé bí yóò bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wọn kì yóò gbàgbọ́ kẹ bẹ̀rẹ̀ sí ní rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lágọ̀ọ́ ara yín lẹ́sẹ̀kẹsẹ̀ pé ṣára mi ló free báyìí òun ni ajẹ́bidán tó confam òun ni ike ńlá wà family size mo ní big ike ẹ̀yin tẹ́ bá fi jẹ́ pé ẹ̀yin pọ̀ gan kò ń bàjẹ́ ẹ máa lò fún protection ẹ máa díjọ́ lò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ kò rọra bù kẹfì wẹ̀ ó lè jẹ́ mẹ́ta lọ́sẹ̀ tẹ́ bá kàn fẹ́ kọ́kọ́ bá mi lò ẹ kọ́kọ́ bá mi lò léraléra fúnjọ́ mẹ́ta lẹ́yìn yẹn wá lè sọ di ẹ̀mẹ́ta lọ́sẹ̀ abẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ẹ̀yin tó bá jẹ́ òwúrẹ́ lè wẹ́ léraléra fún 7 days fún 7 days ìbàjẹ́ alẹ́ ìbàjẹ́ àárọ̀ kò sígbà tẹ́ lè lò ó ajẹ́bi iná tó kàn fáàmù ọṣẹ gbogbo nìṣe ní gbogbo ogun tẹ́ bá gbọ́ gbogbo ogun pátápátá lọ́lọ́run bá wa ṣẹ́ òun ni ó wúlò gan ọmọdé lè wẹ̀ àgbàlagbà lè wẹ̀ kò sẹ́ni tí ò lè wẹ̀ confam wọn ni tí bá sọ fún yín pé confam dáadáa òun ni ẹ̀yin tó jẹ́ wípé ẹ kàn nídà tí máa protect ara yín lẹ́kọ̀ọ̀kan ẹ ra ẹ gbé sílé ẹ̀kọ̀ọ̀kan tó bá ti wù yín àbí tẹ́ bá ti rí sáì kan tẹ́ rí pé no eléyìí ò ṣàrẹ̀ ẹ ra bù sí kọ̀ọ̀kan kẹ́ fi wẹ̀ kẹ́ wá jẹ́rìí sí agbára Ọlọ́run bàbá ń bẹ bíi tàtijọ́ àwa là sí bàbá bíi tàtijọ́ àwa là ṣé kí ni mo pè láò sí ọba láàsí Ọlọ́run bíi tàtijọ́ so òun leléyìí owó pọ́kúpọ́kú ni mo ta tó bá dẹ̀ jẹ́ wípé ọṣẹ ìyọ́nú nìkan lẹ fẹ́ ó wà tó bá jẹ́ ọṣẹ ẹ̀bẹ̀ àwọn àgbà nìkan lẹ bá fẹ́ mo ní tí kìí ṣe combine wọ gbogbo nìṣe báyìí tó bá jẹ́ ọṣẹ àmúbọ́ nìkan lẹ ní ọṣẹ àmúbọ́ mi pẹ̀lú ọ́ìlì ni ọṣẹ àmúbọ́ èèyàn tí àmúbọ́ bá máa yọ lẹ́nu tó yẹ pé tó bá ti ń ṣe nǹkan báyìí tó bá ti kù díẹ̀ kó sọ̀ sídìí báyìí ó máa lose kìíní yẹn àbí ó pọ̀ oṣù contract kan tó bá ti kù díẹ̀ kí contract yẹn bọ̀ sí ó máa lose ẹ̀ àbí ó wá ṣe kíni ó wá ń wá iṣẹ́ ó ti submit resume tó bá ti kù díẹ̀ kí iṣẹ́ yẹn bọ̀ sí báyìí á di pam no way mọ́ ọṣẹ tẹ́ lè lò fún àmúbọ́ tó dẹ̀ máa stop tẹ́ẹ̀ni bá wọn mú àmúbọ́ mọ́ ní orúkọ Jésù Kristi ti Nazareti ó wà available pẹ̀lú oil bákan náà kẹ̀dẹ̀ nìyí ọṣẹ àánú ó wà available èyí tẹ́ bá ti fẹ́ pele dike tó bá dẹ̀ jẹ́ fún ti ìgbéyàwó náà nẹ ìgbéyàwó tó ṣe ségesège àbí tí ò tiẹ̀ dúró gágágágágá tó kàn jákulẹ̀ àwọn nǹkan tẹ́ lè lò láti ṣe kíni láti fi òpin sí ogun yẹn ó wà available bákan náà ọ́ìlì àánú wà mercy oil wà victory oil wà àwọn ọlọ́fíńdà lọ́lọ́kọ̀ọ́jọ̀kan anything spiritual items ẹ̀kọ́ tá àti lè dike last time mo sọ fún yín pé àwọn tùràrí ti dé àtàwọn bíbélì wọ́n ti rà tán kódà àwọn èèyàn tuntun ti order fún bible báyìí so by next week lágbára Ọlọ́run a máa ship another bible wọlé àwọn Yorùbá bible a lot of people they need Yorùbá bible yes so kò dilẹ̀ rárá bí ìtí ẹ̀rí display lójú internet lórí program bí ìrí display tó fi kò tán so gbogbo ẹ̀yin tẹ́ bá nìdẹ̀ ó tún ti wà lọ́nà sí ó máa tó dé by next week lágbára Ọlọ́run máa ship ẹ̀ wọ́n ṣípa àwọn bíbélì wá ìgé so ẹ̀yin tẹ́ bá fẹ́ ẹ tètè pè mí màá lè tètè store orúkọ títí yín náà sílẹ̀ tó bá ṣe ń dé ẹ̀yin náà lè rí gbà tó bá dẹ̀ jẹ́ pé oyin gidi lẹ fẹ́ oyin wà àsìkò kórè la wà yìí ẹ̀yin mọ́mì mi tẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà ní UK tẹ́ wà Canada any country ẹ wá ra aṣọ pẹpẹ kẹ́ fi ṣe ọpẹ́ náà àṣírí pẹpẹ kì í tú àṣírí yóò ní tú aṣọ àrà ni pẹpẹ máa ń wọ̀ ọ̀rọ̀ á da aṣọ àrà aṣọ iyì aṣọ ìbùkún ọ̀rọ̀ àdàbò òye so èyí tẹ́ bá nídìí aṣọ pẹpẹ jẹ́ kí n mọ̀ èyí tó bá lè jẹ́ pé frame lẹ fẹ́ ra frame Jésù ó wà available èyí tẹ́ bá fẹ́ ra gbogbo ìgbàlà ó wà available kò wá sí lọ́fíńdà tí ẹ fẹ́ tí kò sí I have them in sizes gbogbo size ló wà èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí lẹ́yìn gbogbo èyí tẹ́ bá fẹ́ ra African food gbogbo èyí tẹ́ patronize African food mi bí ní wá ayé tí ẹ ní mọ̀ bójú ọmọ tí bá sọ fún yín pé ọ̀fadà ráìsì mi ti fẹ́ tán edé lálá ó ti tán ẹja ó ti tán ẹ̀gúsí ó ti tán ọ̀gbọ̀nọ̀ ó ti tán
ẹ jọ mí lójú o. So gbogbo ẹni tẹ́ bá fẹ́ patronize mi fún oúnjẹ African food má bá yín ship ẹ má wo owó shipping, ẹ kọ̀ wo wípé owó shipping jẹ́ kí n fi ṣírò pé mo dash Lady K, àbí ẹ fi ṣe kí ni, ẹ fi dúpẹ́ fọ́lọ́ ní orí ayé mi láti ara mi, ẹ fi dúpẹ́ fọ́lọ́ pé ẹ̀yin lọ́lọ́run sọ di alábùkún fún báyìí. Owó shipping ò dẹ̀ wọ́n, bàbá ṣe fẹ́ gbé ní any country màá ship ẹ̀ sí. Mo lépo pupa tó fine, sẹ̀mó wà, rice flour wà, yam flour wà, plantain flour wà, kí ló tó ti pè, wheat ó wà, golden morn ó wà, tomato paste ó wà, àti bẹ́ẹ̀ 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 lọ. Fufu powder ó wà, oat powder ó wà, soya beans powder ó wà, gbogbo ẹ̀ ló wà. And very soon a tún ṣì máa ní àwọn African food ju gbogbo tí mo kà lẹ̀ yìí lọ. Tí ọjà wa bá máa dé, a máa ní àwọn nǹkan tó máa pọ̀ lóríṣiríṣi, but mi lè sọgbà tó dé. Tẹ́lẹ̀ mo bó máa dé ní year ni wọ́n ní kò dé ní year ìwọ́n kò di next year, but ìta fi plane ìgbé ìyẹn máa dé ní this year, ìyẹn ò kàn pọ̀. But àwọn oríṣiríṣi African food again ó máa dé ní next year lágbára Ọlọ́run àdẹ̀tọ́lọ́. Anytime ló lè pè mí pé container ti land, so a ṣe kí ni a lọ clear tó jẹ́ ti tiwa mẹ́, kí ṣe gbogbo container ní tiwa, akọ̀rọ̀ ajá sí ni. So bó ṣe jẹ́ nìyẹn. So èyí tẹ́ bá ti fẹ́ ẹ pé Lady K ìfẹ́ olúwa ṣojú òní tì. Tó bá jẹ́ wíìgì lẹ́fẹ́ ẹ pè, tó bá jẹ́ aṣọ, àsìkò tútù la wà, ẹ wo bí mo ṣe wà yìí sí. Ẹ jẹ́ gbé ọṣẹ yìí sàn. Ìdí fẹ́ gbé àwọn ọṣẹ yẹn ní àwọn ẹni àwọn. Àlejò lè wọlé sí i, tó bá fọwọ́ àyọ̀. Ṣáyé bí mo ṣe wà yìí sí, mo lè wọ búbù sórí nǹkan tí mo wọ̀ yìí tí bá fẹ́ lọ sí party. I can put on búbù. Mo lè wọ búbù sórí aṣọ tí mo wọ̀ yìí, kò sí ohun tó fi ń ṣèyàn, rẹ́gí ló máa ṣe. So gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn búbù tó fine lóríṣiríṣi, bó dẹ̀ jẹ́ àwọn scarf náà ni, bó bá dẹ̀ jẹ́ turban náà ni, tẹ́lẹ̀ wé lásìkò tútù yìí, ẹ pè mí, gbogbo ẹ̀ ló ṣe kiri ló wà available. Ẹ bá wa gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi, kẹ́tọ́ notification bell, kẹ́dẹ̀ bá mi share ètò. Ẹ̀yin dádì náà, aṣọ wà fún ẹ̀yin náà, ẹ patronize mi o. Wọ́n máa ní Lady K ò kí n fi bẹ́ẹ̀ faṣọ dádì wọ̀ wá, nígbà tí mo mọ̀ pé ẹ̀yin dádì mi ò kí ń raṣọ dáadáa bí àwọn mọ́mì mi. Òun mo ṣe máa ń display tàwọn mọ́mì gan. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ pè mí kẹwàá ra títí tó bá dẹ̀ jẹ́ epo pupa náà ni, epo tó fine, kò síbi tí mi ò lè ship ẹ̀ sí. Ẹ ṣe wọ́n dàbọ̀.